ayé má ti dayé ọ̀làjú o. Ẹ wo ọmọ yẹn àtọkọ ẹ̀ gbogbo ewo kú rabatarabata yìí tó dẹ̀ ṣí sílẹ̀ tí ò fi tẹ̀ fàṣọ bò ó. Tọkẹ náà dúró lẹ́gbẹ̀ẹ́ náà ya photo shoot kiri lè ṣe birthday. Social media yẹn ti máa sọ fún tún ibẹ̀ ìdàkúdà. Tó jẹ́ pé èèyàn bá ní àwọn àfipamọ́ kiri tí ò ní jẹ́ kéèyàn rí ká máa gbàdúrà Ọlọ́run jẹ́ kó ń sọ láyọ̀ kó ń ṣe òun náà lọ gbé sórí social media yìí. Tí wọ́n bá lọ tàfà mọ́ ẹ móyún yẹn sì kí ló fẹ́ máa sọ? Àtọkọ ẹ̀ yìí náà pé ìyàwó bá ti ẹ̀gbọ́n ọkọ agbọ́n irú àwọn méjèèjì àwọn ọmọ òde òní kò sí kankan nínú wọn tó gbọ́n àtọkùnrin àtobìnrin. Ó ga o. My mom. Secret baby. Sweet mom. How are you? Abdullahi. Mo lè ti ń bọ̀ ẹ̀yìn kíra yín bọ̀. Àfà mọ́mì kí lẹ tún rí wò lórí fóònù yín. Ẹ̀yin pẹ̀lú fóònù yín ṣá. Ìmọ̀ ni wọ́n náà wò náà. Always ẹ mọ busy pẹ̀lú fóònù. Ọmọ yìí òun àtọkọ ẹ̀ wọ́n gbéra wọn lọ ṣe photoshoot. Ẹ máa wo mẹ́yìn. Ṣé mo páyé tí wọ́n kóra wọn lọ sí lọ ya photoshoot tẹ́ tó kọ́ fẹ́ ṣe birthday. Mom kò ní mí nì náà ṣé mo páyé ti dáyé social media kò ní mí nì bó ṣe ń ṣe nìyẹn. Dáyé social media wo nìyẹn ṣé tó bá kàn wọ́n náà sì bóyá máa lọ ṣe nìyẹn. Àná mo mọ̀ pé ilé onígbàgbọ́ lẹ ti bí àwa lẹ ti tọ́ àwa dàgbà èmi ò lè ṣe tèmi bí ilé rárá ẹ fọkàn yín balẹ̀ mo ṣe bí. Àǹtí mi ẹ kó lórí ọ̀rọ̀ yẹn ọdún tí dáàdì máa ń ṣe lọ́dọọdún yẹn àti lọ rí dáàdì àdẹ̀ ti bá wọn sọ dáàdì dẹ̀ ti gbà wípé wọ́n fẹ́ mú wa lọ òun la wá sọ fún yín mọ́ mi. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ festival tó ń ṣe nílùú dáàdì yẹn ni kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ lè lọ. Mọ́mì ẹjọ́ náà mọ́mì ẹjọ́ ẹ jẹ́ ká lọ náà. Mọ́mì. The reason is this sórí nílùú dáàdì yẹn àjẹpọ̀ mẹ́bí àwọn máa ń pààyàn jẹ lẹ́yọ kọ̀ọ̀kan ni tá bá ti rí mi ẹ̀dẹ̀ bí ju méjì kí ló dé tá bá ti rí yín báyìí wọn máa fẹ́ jù ní fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ ẹ fẹ́ lọ para yín. Mọ́mì ò gbà ẹ ní lọ. Mọ́mì ẹjọ́ náà ẹjọ́. Ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká lọ náà àwọn àti bá dádì sọ̀rọ̀ wọ́n lè sọ pé àwọn máa kó wa lọ lọ́dún ẹ jẹ́ kán mú wa lọ mọ́mì. Dádì ẹ kí ló ń ṣe ń bẹ̀ kí ló ń ṣe bẹ̀ mí ẹ lọ o ẹ lọ. Orò tí ò máa ń dẹnu tí ò máa ń dẹ sọ̀rọ̀ òun ló máa ń sọ fún yín pé ìwọ kọ́ ló ní àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ni orò ilé wa ló jẹ́ kí n mọ̀ pé àwọn méjì yẹn ibi kọ́ ló ní wọ́n. Bẹ́ẹ̀ni orò rédèrèdè lè máa ń ṣe orò rédèrèdè ọ̀rọ̀ yín ti yé mi. Ok púpọ̀ tí mo bẹ sọ ní látàárọ̀ báyìí o ò tí ọ̀rá sáà dẹ̀ tó pé orò ilé wa jẹ́ kó yé mi pé èmi kọ́ ló ní àwọn ọmọ yẹn. Orò rédèrèdè wo ni orò ilé yìí tẹ̀ máa ń ṣe orò rédèrèdè wo lẹ máa ń ṣe tó sọ fún yín pé ìwọ kọ́ ló ní àwọn ọmọ mi. Irú orò rédèrèdè wo nìyẹn wo orò tí kò lẹ́nu tí kò lójú tí kò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ti yé mi ṣé torí pé mi ò ń ṣèyàwó tó jẹ́ pé máa lọ máa fẹ́ ìsìn wọn ti fẹ́ atẹ́gùn sí wọn lára tí a máa gbé owó tá a máa ń béèrè owó lọ́wọ́ wọn tí a máa ń fún lówó èmi ò máa ń ṣèyàwó èdè báyẹn ṣó ti máa yí ẹ. Ok orò léwọ̀ lẹ́nu. Orò ilé yìí kò máa ń lẹ́nu. Tó lè fi sọ̀rọ̀ àbí. Bẹ́ẹ̀ ó dáa tó rò léwọ̀ bá lẹ́nu tó lè fi sọ̀rọ̀ dókítà àṣà lè sọ̀rọ̀ tó bá ti di àárọ̀ la wà fún àwọn méjèèjì àlọ́ sí díẹ̀ lẹ́sẹ̀ tó kàn tó kàn fẹ́rẹ̀ àwọn ọ̀rẹ́ mi ní club. Orò rẹ̀ lè rí láti orò tí kò bá lẹ́nu tí kò lè tí kò lè a máa ń tún ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀. Then ma ẹ̀yin náà ẹ to stand nǹkan tẹ́ ṣe kù díẹ̀ káàtó ẹ to stand ẹ má máa ṣe bẹ́ẹ̀ ẹ ti get and ẹ mọ̀ pé wọ́n explain fún inú ilé lẹ́ẹ̀kan when anything is happening like that you have to explain to your husband ẹ wo títí pé àwọn ọmọ dàgbà tó yẹn wọ́n yóò mọ nǹkan kan ẹ ti gé bẹ́ẹ̀ ń sìn ẹ ṣáà pé mo bá yín bẹ̀ wọ́n mo lè bá yín bá wọn sọ láti àárọ̀ ṣe ti gbọ́ ìjọ tó tọ́ lọ́wọ́. ẹ tí bàbá mi bẹ̀ wọ́n èṣù iṣẹ́ èṣù. ẹ mo understand. ẹ ti mi bọ̀ wọ́n bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀
Sherry, èmi go understand. Sherry gbà tí I carry out DNA test yẹn. Èmi go me believe I ṣe pé mi ni family doctor yẹn. And I try as much as possible not to run there again before I could even take it akilele. So I have to break the news to you guys. Understand? Then Baba Lamidi, Sherry Imoni ba sọ̀rọ̀, ṣé ti gbọ́. Sherry kini o fẹ́ kẹ́ ṣe ni pé ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó jọ̀rọ̀ àṣírí. Ó ti bẹ́ẹ̀ ń sìn. Ẹ má fa wàhálà kankan lórí ẹ̀. Ṣé mo reason? The reason is because that ọmọ yín bá lè lọ mọ̀ is a problem. So the thing there is that ó lè lọ fa nǹkan míì sára àwọn ọmọ yẹn. You understand? At that age. So that's why I tell you, pé ẹ má jẹ́ káwọn ọmọ yẹn mọ̀. Sherry Baba Lamidi, ẹ̀yin ni mo bá lọ́rùn. You understand? Sherry ọ̀rọ̀ yìí ẹ má kó pàwọ́ rárá. You understand? It's a mistake on the part of your wife. Ẹ ti gẹ́ bẹ́ẹ̀ yẹn sìn. Àwọn ọmọ yẹn ò dẹ̀ dúgbò mọ̀. Ẹ má ṣe lọ́wọ́ aláriwo. Nobody should know about this. A lot of it ló ń ṣẹlẹ̀. I can make cases tó are not that rí as a doctor. You understand? I come bẹ̀ yín. Okay, jọ̀ọ́. Take things easy. Ṣé ti gbọ́? Ọkùnrin kan obìnrin kan. Sherry Baba Lamidi, ẹ mọ̀ pé èmi ni family doctor yìí. And one thing ni pé ẹ wà very careful to high blood pressure. Ẹ wà very careful. Ṣé pé mo ṣe test fún yín like yes now. Ẹ wà very careful. You know I warned you the last time you came to do the test. Ó ti yín. But ṣé mo kan tí màá sọ fún yín ni pé ṣé many cases like this we have seen it. Our doctors máa ń rí so I can make you nǹkan tó pọ̀ ń ṣẹlẹ̀ tó will know. But the thing there is that Sherry, the DNA result I gave to you, ẹ tọ́jú ẹ dáadáa. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n rí. Ẹ to stand. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yẹn rí because táwọn ọmọ yẹn bá rí it's very dangerous. Then ẹ̀yin méjèèjì ẹ má gbé sójú. Tẹ́ bá délé ẹ to stand ẹ má gbé sójú. Then madam tó bá ti délé ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn máa bẹ ọkọ yín. Ẹ ti wà for long. You understand? And you know how you can relate with him. Ó ti yé ẹ bára yín sọ̀kẹ́ settle everything amicably. So Baba Lamidi ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Ẹ má sọ̀rọ̀ èdè ọ̀rọ̀ aláriwo. Ẹ má ìkẹ́tìkẹ́ta gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ó ti bẹ́ẹ̀ ń sìn. Many cases like that we have solved. Ṣé bá àwọn gan rí? You understand? So I will just appeal to you. Ṣé ti gbọ́? Ẹ dẹ̀ ṣọ́ra nípa BP yìí. Ṣé get? So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tẹ́ bá délé ẹ settle ẹ because I was going to attend to other patients. Ṣé ti gbọ́? Take care of yourself. Ọkùnrin kan obìnrin kan. Oyún àlè. Èṣù tó bèrè o. Ká máa lọ dé. Ọmọ lọmọ jẹ́. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tó yẹ pé ìfẹ́ wà láàrin àwọn méjèèjì. Ó possible pé Baba Lamidi bò. Tó yẹ jẹ́ pé kò sífẹ́ láàrin àwọn méjèèjì kó jẹ́ pé èní ìjà ọ̀la ìjà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyá Lamidi máa wá bàbá àwọn ọmọ ẹ̀ lọ ni. So ó máa wá bàbá àwọn ọmọ ẹ̀ lọ ni. Àṣírí ti tú ó ti tú kò ṣeé bò mọ́. Torí kò sọ́gbọ́n táwọn ọmọ yẹn ò ní mọ̀ pé ọmọ àlè ni wọ́n nílé ọkọ ìyá wọn. So kò jẹ́ sọ́jọ́ tíjẹ́ ò ní ṣẹlẹ̀. So ó máa wá bàbá àwọn ọmọ ẹ̀ lọ ni o. Tó wá pé mi ni mi ò lè irú ọmọ báyẹn màá tú láti rí náà ní kọ́mọ lọ ni o. Àwọn adé ṣe mi mo bí ọmọ lọ́dẹ̀ tí mo ìyàwó yẹn tí yóò tọ́ fún tí èso ọmọ ẹyọkan tí èsì mi tí èsì ọmọ ẹyọkan lápò ọmọ ẹyọkan ni ajẹ́ ń gbọ́ ọmọ méjì mi ò lè gbárù rẹ wa láéláé. Ọmọ àlè lọmọ àlè máa jẹ́ for me o àwọn ìtílé bá ń tòrò àìbá ń ṣe máa ń sọ kò tí ì dàgbà ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà òkò òkú ló kú dẹ́ ẹ̀rẹ́ bàbá ọmọ ló lọ mọ́ kò sí pé kán pa mí sílẹ̀ àbí kán pa mí síta ibi kò sí kó kọ́ àwọn ọmọ lọ fún ọ̀dọ̀ bàbá wọn kò sí ìjà ń bẹ̀ even though kó jẹ́ 50 years bàbá ọmọ ló lọ mọ́ ẹ jẹ́ kí ìyá Lamidi kó lọ kọ́ àwọn ọmọ fún ẹni só lọ mọ́ Ọlọ́run dá pèsè ọmọ fún bóyá ẹni yẹn ń wọ́ ọmọ ni Ọlọ́run á pèsè ọmọ títí ẹ̀ fún. yóò gba kámú ni o lórí ní tí wọ́n sọ yẹn gan lábẹ́ gé torí kọ̀ọ̀kan síbò ń ṣèyẹn tí ò bímọ tí wọ́n bá sọ pé òun ló lọ mọ́ àákàn máa tọ́jú ọmọ lérí asán ni ọlọ́mọdé àṣàṣe nù láyé ayé tá a wá ìyà ṣe gèrè la wá ṣe ọlọ́mọdé àṣàṣe sọ́ọ̀tì o kọ́ gba tí wọ́n sọ kọ́kọ́ ọmọ fẹ́ẹ́ tọ́ lọ́mọ ni o Ọlọ́run ní dalé wọn rú tó ọmọ bá dàgbà tó ilé ọkọ lọ wọn á béèrè bàbá wọn tí ó dé ìbáraẹ̀ sọ̀rọ̀ lọ bí ọmọ ọba sọ pé òkè wọn á kọ́ ọmọ fún àdẹ́dọ̀bìnrin ọmọ yẹn á dalé wọn rú ni Ọlọ́run jẹ́ kí lè rí ọ̀dàrú kọ́ wáyàwó mi fẹ́ kó bímọ tiẹ̀ láàyè ọ̀tọ̀ kíyàwó tó bá fẹ́ ọmọ yẹn àlè mọ́ bó ṣe jẹ́ nìyẹn o. Welcome to our YouTube channel, Romuke YouTube TV channel. If you subscribe to our YouTube channel and watch our videos, I will teach you how to get a loan without BVN in Nigeria. Thank you for watching our videos all the time. I love you so much. Bye.